Cherry, in fact, wọ́n ní ẹni agbójú okùnlé kò jẹ́ ní àgbà. Ọlọ́run náà dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ yìí, ó ní pé ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn asán ni. Àṣé tó bá ti lè jẹ́ pé mo máa bẹ̀rẹ̀ láti ibi petition tí wọ́n ní Fálànà kọ. Tó bá ti lè jẹ́ pé lóòótọ́ ni Fálànà, tó bá ti lè jẹ́ pé lóòótọ́ ló kọ petition yẹn, tó bá ti jẹ́ pé lóòótọ́, tó bá ti jẹ́ pé lóòótọ́. Ṣé yóò mọ̀ pé ìyàwó bàbá Fálànà ló ń ṣe kéèsì fún Wùmí? Ẹ kàn sọ pé bàbá Fálànà, ìyàwó bàbá ló ń ṣe kéèsì Wùmí. Wọ́n dẹ̀ jọ ní Chimba ni. So bó ṣe jẹ́ nìyẹn. Nígbà tí wọ́n kọ́ sórí petition yẹn, wọ́n ní Fálànà Chamber. Ẹni tí tó bá dẹ̀ ti ní í ṣe pẹ̀lú Fálànà Chamber, ó ti include Fálànà Chamber náà kọ́ sí petition yẹn. Ẹni tí tó bá dẹ̀ ti include Fálànà Chamber, ẹni tí tó bá ti include Chamber yẹn, ó ti include gbogbo wọn nìyẹn. So tó bá ti wá jẹ́ pé lóòótọ́ àti lódodo ní Fálànà kọ́rù petition yẹn, a jẹ́ pé Fálànà wà lára àwọn tó ń ba Nàìjíríà jẹ́ níbi tí Nàìjíríà dé lẹ́ni. Tó bá ti lè jẹ́ pé lóòtítọ́ àti lódodo ní bàbá Fálànà tó kọ petition tó ń sọ yẹn, a jẹ́ pé lóòótọ́ Fálànà wà lára àwọn tó ń ba Nàìjíríà jẹ́ níbi tí Nàìjíríà dé lẹ́ni. A jẹ́ pé àwọn kò tiẹ̀ rò pé Fálànà pé àwọn àrò tẹ́lẹ̀ kó wà priceless ni. Àṣẹ pé wọ́n ní price. Àṣẹ pé wọn ò tí ì gbowó tó tọ́wọ́ fún wọn ni wọ́n fi ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ni wọ́n fi jẹ́ mẹ́yà tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Àṣẹ tó bá rí owó tó tọ́wọ́, wọ́n máa gbé ẹ̀tọ́ ọmọ ènìyàn sílẹ̀. Wọ́n máa tẹ́jú ọmọ ènìyàn mọ́lẹ̀. Sọ Fálànà tó bá jẹ́ pé lóòótọ́ Fálànà kọrù petition yẹn, ọ̀dájú gidi ni wọ́n dẹ̀ bímọ sílẹ̀. Àwọn náà bímọ anyway. Kò kí ń ṣe gbogbo èèyàn ló máa bíìdì orúkọ láti ilẹ̀. Tó jẹ́ pé tó jẹ́ pé ó máa bíìdì orúkọ yẹn lọ́jọ́ alẹ́. Because Fálànà ti ń bíìdì orúkọ wọn láti ilẹ̀. So wọ́n wá dìgbà tó bá ti ń wọ ọjọ́ alẹ́, wọ́n wá bà orúkọ yẹn jẹ́ tó bá ti jẹ́ pé lóòótọ́ ni wọ́n kọ petition yẹn. Tó bá ti jẹ́ pé lóòótọ́ ni Fálànà kọ petition yẹn, wàláhì tàláhì wọ́n ti bà orúkọ wọn jẹ́. Gbogbo iṣẹ́ tí wọ́n ti ń ṣe látijọ́ ìwá, ó ti já sásán. Wọ́n tún padà repeat ẹ̀. Tó bá ti jẹ́ pé lóòtítọ́ àti lódodo ni petition yẹn ò kí ń ṣe fake. Pé Fálànà Chamber ni petition yẹn ti wá. Bàbá Fálànà wà lára àwọn tó da Nàìjíríà rú. Wọ́n wà lára àwọn tó bà Nàìjíríà jẹ́ débi tí Nàìjíríà dé lónìí. Mo sọ yẹn, mo dúró ń bẹ̀ ná. Now, wọ́n sọ̀rọ̀ nípa ìyá Mohbad. Olóbo ìyà, olóbo òfò, ìyá àjẹ́, apọmọjà ayé yẹn. Owó ló wá sáyé sílé ayé wa ná. Kò wá sáyé wá ṣiṣẹ́, ó kò wá sáyé wá náwó ni. Wọ́n sọ̀rọ̀ ó ní pé nínú gbogbo ọ̀rọ̀ ẹ ti mọ̀ pé irọ́ ló ń pa. Àwọn ọ̀rọ̀ tó dẹ̀ sọ náà, ó fìdí òtítọ́ hàn. At least ó ní pé bàbá Mohbad ó ló dá kòwò fún ẹ, ó ló ṣí ṣọ́ọ̀bù fún ẹ, ó lóun so oúnjẹ ń bẹ̀, ó ní ẹ̀rọ ata, ó ní òun lo ata, ó ló ní ṣọ́ọ̀bù ṣí ṣọ́ọ̀bù fún ẹ. Ó nígbà tó ti wá bí Mohbad, ó nígbà ẹni ò wá sí ìkọ̀kan mọ́. Wọ́n ní sí pé ó fi òbò ya ẹ because kì í ṣe ó ní nǹkan tí ó bá ẹlẹ́dàá olúkálukú mu. Ọkùnrin mi wà tó jẹ́ pé obìnrin tó bá gun àyà ẹnìkan, ọkùnrin mi ò tún gbọ́dọ̀ gun àyà obìnrin náà. Tọkùnrin mi bá ti gun àyà ọ̀nà ilé àti ọ̀nà gbogbo ọ̀nà ọ̀rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ máa dàrú. Òun lọ̀rọ̀ ya Mohbad sí bàbá Mohbad. Òbò tó ń pín kiri, òun ló da ilé ayé bàbá Mohbad rú. Ìyá bàbá Mohbad kọrin, ó kò sì gbé níbẹ̀rẹ̀ ayé ẹ̀. Òun tún ni Mohbad. Nígbà tí Mohbad náà tún máa gbé, ó tún sì gbé bíi ti bàbá ẹ̀. Ọlọ́run dẹ̀ bá wa pa ègún yẹn rẹ́ nínú ìran wọn. Bọ̀tẹ̀ mi ń gbà á ládùúrà pé níwọ̀n ìgbà tí ìyá Mohbad sọ pé Wùmí jẹ́ ìyàwó rere, tó ti ní pé ìyàwó rere ni Wùmí náà jẹ́ Mohbad, tó ti ní ìyàwó rere ni Wùmí jẹ́, ní agbára Ọlọ́run, ìyàwó bí Wùmí náà Ọlọ́run máa pèsè fún àdúrà. Níwọ̀n ìgbà ẹ má ṣe pé ó lè jà fún justice fún ẹ̀gbọ́n ẹ̀. Níwọ̀n ìgbà tí Wùmí ò níwọ̀n ìgbà tí àdúrà tí ò lè jà fún Mohbad, tí ò lè jà fún ẹ̀gbọ́n ẹ̀ tó dẹ̀ wà níbẹ̀ nígbà tó ń pa ẹ̀gbọ́n ẹ̀. Wọ́n tún dé pọ̀ tó fi ń sọ pọ̀tọ̀pọ̀tọ̀. Ẹ má jẹ́ kí bàbá yẹn ló máa tó bá o. ẹ má ṣe pé mọ́. Bàbá yẹn ní kíní yẹn sì máa bounce back lé lórí ẹjẹ́ ẹ̀jọ́. Àdúrà ti sọ pé bàbá yẹn ṣe bàbá òun mọ́. Àdúrà ti di sọ́ọ̀n bàbá náà. Ìjọsìn mi lẹni tàbí ó dẹ má ṣe pé bíbí ẹ má ṣe pé. Mi ìkílẹ̀ kéèyàn mú èèyàn báyìí ká wá dàrẹ́ tèpè síyàn lára. Ẹ má dàrẹ́ tèpè ká máa dárúkọ èèyàn ká máa dàrẹ́ tèpè mí í ṣe bẹ́ẹ̀. ẹ sọ̀rọ̀ mi láì bá ní wípé bóyá ẹ dárúkọ wọn àbẹ́ ṣe pé. Bàbá Mohbad mo ti gbọ́. Náà ìyá Mohbad wá sọ̀rọ̀.
ó ní pé nígbà tó ń wá bí àdúrà ó nígbà tó ń wá bí Mohbad náà ó ní kóun tó bí Mohbad ó ní kò sí ẹni tì mọ́ ó ní kò sí owó mọ́ ẹ̀ẹ́dẹ́bí fi ìjẹ́jọ́ ẹ̀ múùtù mà ìyá Mohbad ní kóun tó bí Mohbad ó lòun ò ti sọ́wọ́ mọ́ lọ́wọ́ bá Mohbad tó ti sí kọ̀ọ̀kan mọ́ ó nígbà tó wá bí Mohbad náà ó lòun wá ń gbé Mohbad pọ̀ ó lòun wá lọ sí iléeṣẹ́ búrẹ́dì ó lòun lọ nu agolo ó lòun gba 500 ó ní ọ̀sẹ̀ kan ló jẹ́ 35 náà wọ́n ní Mohbad jẹ́ ọmọ 26 years a máa ṣe mathematics níbẹ̀ yẹn wọ́n ní Mohbad jẹ́ ọmọ 26 years nínú ọmọ 26 years yẹn ó nígbà tó bí Mohbad òun ló bẹ̀rẹ̀ sí ní lọ nu agolo bread òun gba 500 now láàárín ọ̀sẹ̀ kan ó jẹ́ 35 ọ̀sẹ̀ kan 35 now tá a bá dẹ̀ ń sọ tá a bá ní ká fẹ́ yẹn which means pé bí 25 years ago ẹ ti mọ̀ pé irọ́ ni ìyá Mohbad pa ń bẹ̀ yẹn níbo ni wọ́n ti máa sọ 35 lọ́sẹ̀ fún ẹlẹ́bìrà tó nu búrẹ́dì ní 25 years ago tó jẹ́ pé wọ́n ṣì ra nǹkan £1 wọ́n ṣì ra nǹkan £1 nígbà yẹn 25 years ago wọ́n ṣì ná £1 ìyá Mohbad wá sọ pé 25 years ago òun gba 500 lójúmọ́ ṣáàtì pípọ̀ lè gidi ṣáàtì pé irọ́ gidi ló ń pa níbẹ̀ yẹn ẹ ti mọ̀ níbẹ̀ yẹn pé bàbá láìrọ́ ìwọ náà ń gba 25 ìwọ náà ń gba 35 lọ́sẹ̀ tọ́ba máa calculate 35 multiply by 4 weeks which is ẹ̀lọ́lọ́jẹ́ bẹ́ẹ̀ yẹn 14,000 ìwọ wá ló ń gba 14,000 lóṣù ó ń gba 14,000 lóṣù níbi tó ti ń ṣe lébìrà láti nu kọ́bọ̀nà agolo ẹjọ́ àwọn tó wá sun búrẹ́dì gangan nígbà yẹn ló ni wọ́n wá ń gbà ẹ ti wá mọ̀ pé irọ́ ńlá irọ́ burúkú ayé àtọ̀run tó bá jẹ́ wá jẹ́ pé lóòótọ́ ló lọ́ọ́ nu agolo búrẹ́dì ńgbà yẹn gbogbo owó tó máa gbà lọ́sẹ̀ gbogbo owó tó máa gbà lóṣù kò lè ju 500 lọ 500 naira tó bá tẹ̀ jẹ́ pé lóòótọ́ ló lọ́ọ́ nu agolo ńgbà yẹn ẹ ti mọ̀ pé ìrìn òṣì ẹ̀ òun ló fi kó bá bàbá yẹn ìrìn ìyá òun ló fi kó bá bàbá yẹn now ìyàwó tó lóun tí Mohbad tó ló jẹ́ ìyàwó Mohbad tí Mohbad fẹ́ tó sọ pé ó jẹ́ ìyàwó gidi pẹ̀lú àtúngbọ́ nínú ìtọ̀gbọ́n pé gẹ́gẹ́ bí àwọn kan tá a gbọ́ wọ́n ní ìyá Mohbad ó ti ká Mrs W Black Widow wọ́n ló ti ká Black Widow mọ́ nínú ilé Mohbad tó ti ká ọkùnrin mọ́ rí Black Widow rí so wọ́n ní èmi yẹn wọ́n wá translate sí bàbá Mohbad tó fi sọ pé bàbá Mohbad ń gbé ọkùnrin wálé lóríṣiríṣi náà wọ́n wá béèrè lọ́wọ́ yìí pé ṣé lóòótọ́ ni bàbá Mohbad ń gbé ọkùnrin wálé wọ́n wá ní àwọn onílòótọ́ ni oníwùmí ò parọ́ oníkò parọ́ olè ló fẹ́ sọ onílẹ̀yìn tiẹ̀ gan olóti fẹ́ ìyàwó méjì torí pé olórí burúkú ni ẹ o tiẹ̀ ní tìjú ṣé irú tiẹ̀ náà ni wọ́n fẹ́ tí wọ́n ní fẹ́ yàn irú olórí burúkú bíi tiẹ̀ wọ́n náà wá sọ̀rọ̀ wá ní pé ó ti fẹ́ ìyàwó méjì ni ẹ obìnrin tó wà lóyà gan ọkọ ẹ sì lọ ṣe ṣìnà níta ká máa sọ pé olóògbé transformer ká máa sọ pé olóògbé palliative bíi tiẹ̀ so wá dùn ẹ́ èmi ò mọ̀ ní sísọ fi jẹ́ pé ẹ̀yin obìnrin tẹ́ bá ti ń ṣàgbèrè yẹn tẹ́ bá ti wá rí pé ọkọ yín tún bá báyàn míì ní àjọṣepọ̀ ó bá wá dùn yín ẹ̀wọ̀n ẹlẹ́fẹ́ pokùnso mi mọ̀ ní sísọ fi jẹ́ pé àwọn obìnrin tó bá ń ṣàgbèrè lára wọn máa ń gbóná jù I don't know why so Yorùbá dẹ̀ ti parí ọ̀rọ̀ ẹ̀ wọ́n ní ẹni tó bá fi dà pa ni kò nígbà kan fi gba wájú òun kọjá òun lọ́rọ̀ àwọn obìnrin alágbèrè torí àwọn gbọ́ngàn lára wọn máa ń gbóná jù tẹ́ bá ti lóbìnrin tára ẹ̀ gbóná kẹ́ ti mọ̀ pé obìnrin alágbèrè ni ara obìnrin gbóná bọ̀ tí wọ́n bá lára obìnrin máa gbóná mọ́ kò sí obìnrin tó bá ti tára ẹ̀ bá ti gbóná jù obìnrin alágbèrè ni so ara ẹ̀ wá ń gbóná ìwọ tó jẹ́ pé tó wà nílé ọkọ tó jẹ́ pé bá sẹ́lọ̀ tó dé anímàṣàhùn tí òfò pẹ́ ṣàhùn fún ẹ òun ló ń bá ẹ sùn tòdìkọ́ tó jẹ́ pé ìtìjú yẹn ni wọ́n ló kó tó gbé bàbá yẹn kúrò níbi tẹ́ ẹ gbẹ́ngbà yẹn tẹ́ fi lọ gbalẹ̀ síbi ní pé òun lè stand ẹ̀ pé irú ọmọdé yẹn irú ọmọ kékeré yẹn kó máa bá ìyàwó tòun sùn òun ni wọ́n lọ fi kúrò ní àdúgbò tẹ́ ẹ gbẹ́ngbà yẹn tó fi lọ gbalẹ̀ síbòmíì sí náà gbogbo ṣì náà yẹn náà ó fi sílẹ̀ ó ṣe ránù títí ó ya ọkọ babaláwo títí àwọn babaláwo yẹn náà tún fẹ́ ìwọ tó kàn fi dùn mí ni pé ẹni tó jẹ́ ọmọ tó jẹ́ ògidì ọmọ nínú ọmọ ẹ òun lọ́lọ́run wá fi gba ẹ̀san ẹ lórí ẹ torí kò sí nǹkan tíyàn bá ṣe láyè tó ń gbé àtọrẹ àtìkà kò sí èyí tó ń gbé nínú ẹ nǹkan tó bá ṣe ìwọ máa expect ẹ o sì máa ká ó kàn lè pẹ́ òun ni ọ̀rọ̀ Mohbad ìwà tó hù sí bàbá Mohbad òun lọ́lọ́run wá fi san ẹlẹ́san ẹ ṣùgbọ́n wá fi san ẹlẹ́san ẹ fún ọmọ ẹ tó jẹ́ pé òun wá ní ẹyin lójú bàbá ẹ tó jẹ́ pé ọmọ tó wá láàánú tí ò wá mú ìwà tiẹ̀ òun lọ́lọ́run wá fi gba ẹ̀san fún ẹ ó tún wá ń sọ̀rọ̀ nísìn ó wá ń sọ pé ó ní Oríyọmí olóòmọ sọ gbogbo ọ̀rọ̀ tó Oríyọmí kan sọ gbogbo ọ̀rọ̀ tí Aláàjì Oríyọmí sọ ọkùnrin kankan dìmú níbẹ̀
ọkùnrin kankan sọ níbẹ̀ pé kó má dáwọ́ fún ẹnìyẹn nìkan òun lọ́kàn ń ṣe olóúnjẹ ìyà olóúnjẹ òfò wọ́n pa ọmọ ẹ sílẹ̀ wọ́n ní wọ́n ti bá àmàlà rabata níwájú ẹ pẹ̀lú ẹran olóṣì olóúnjẹ ìyà oúnjẹ yẹn náà ló wáyé wá jẹ oúnjẹ ìyá Mohbad oúnjẹ yẹn náà ló wáyé wá jẹ ó wáyé wá ṣiṣẹ́ ó wáyé wá ṣiṣẹ́ ó wáyé wá tọ́mọ the God are not to blame nobody can blame God and nobody can query God if not kò yẹ kí ìka ọmọ tiẹ̀ kò yẹ kó tiẹ̀ finú ṣoyún débi tí wàá ti fẹ̀yìn gbọ́mọ pọ̀ bọ̀ tó yí Ọlọ́run kò sí ẹni tó lè blame Ọlọ́run alápàdúpẹ́ ni nǹkan tó bá wù ló ń ṣe he does whatever he like and nobody can query him nobody can blame him so if not ká ní pé irú èèyàn ni irú ìwọ ìyá Mohbad kò yẹ kó tiẹ̀ lóyún débi tí wàá ti bímọ torí òun mọ iye àwọn tí wọ́n mọ iye wọ́n fojú méjèèjì ń wá bọ̀ tí wọ́n rí ṣùgbọ́n yí Ọlọ́run so ẹ wá sọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ ìgbà tí bàbá Fálànà wá sọ̀rọ̀ nísìn tó wá list orúkọ àwọn tó ń béèrè fún justice tí bàbá Fálànà wá list orúkọ wọn àwọn tó ń béèrè fún real justice tó wá list orúkọ wọn tó sọ pé wọ́n bully Black Widow tó sọ pé wọ́n bully Apọ̀kọjáyé náà ẹjọ́ Apọ̀kọjáyé Black Widow tó wá pé bàbá Mohbad tó ń fẹ̀sì bàbá Mohbad ipe wàá kú ni bàbá Fálànà mo wá béèrè lọ́wọ́ yí pé ọ̀rọ̀ tí Wumi sọ yẹn kí ni wọ́n ń pè yẹn bully kan ni wọ́n ń pè yẹn bully and threat of life ni wọ́n ń pè yẹn náà Wumi pé bàbá Mohbad ó dẹ̀ ń ṣépè fún bàbá yẹn bàbá yẹn máa kú ni ẹ máa ṣòfò ni ẹjọ́ kí ni wọ́n ń pè yẹn bàbá Fálànà ìyẹn ò kí ṣe bully ìyẹn ò kí ṣe threat of life ìyẹn ò kí ṣe threatening of life tẹ́yìn fi wá competition against àwọn tí wọ́n béèrè fún justice dájúdájú ẹ wà lára àwọn tó bà Nàìjíríà jẹ́ ẹ wà lára number one àwọn tó bá nínú àsùnwọ̀n tẹ́ẹ̀tì lè jẹ́ SAN senior advocate of Nigeria because kí ni ó tó lè jẹ́ senior advocate of Nigeria at least á ní kan tó ti ṣe á ní kan tó ti gbé ṣe á ní ó ti níbi tó ti bẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ ọjọ́ ti pẹ́ dájúdájú ó pẹ́ tẹ́ẹ̀tì bà Nàìjíríà jẹ́ àṣírí yóò kàn tú ni ó ní nǹkan fẹ́ lo Mohbad láti tú àṣírí yìí ní pẹ́ wà lára àwọn tó dá Nàìjíríà débi tí Nàìjíríà délé ni Ọlọ́run fẹ́ lo Mohbad Ọlọ́run lo Mohbad láti tú àṣírí gbogbo èyí tẹ́ wà nínú òkùnkùn tẹ́ ń tafà sínú ìmọ́lẹ̀ bàbá Fálànà pẹ̀lú pẹtíṣọ̀n tó dẹ́ ẹ̀kọ́ tó bá ti jẹ́ pé lóòótọ́ lẹ́kọ̀ọ́ pẹtíṣọ̀n yẹn ẹ wà lára àwọn tó mọ́ sọ àwọn tuntun sọ bàbá Fálànà tó bá ti jẹ́ pé lóòótọ́ lẹ́kọ̀ọ́ pẹtíṣọ̀n yẹn ẹ wà lára àwọn tó bà Nàìjíríà jẹ́ ẹ wà lára àwọn tó ń da Nàìjíríà rú ẹ wà lára àwọn tó bá Nàìjíríà débi tí Nàìjíríà délé ní kì í ṣe politician nìkan ẹ wà lára wọn àṣírí yóò kọ̀ tú tẹ́lẹ̀ ni but Mohbad ló jẹ́ káṣírí yín tú tó bá ti jẹ́ pé lóòótọ́ lẹ́kọ̀ọ́ pẹtíṣọ̀n yẹn náà mo kàn wá fẹ́ bẹ̀ wá ní ẹ̀bẹ̀ kan ẹni tó bá ní fídíò nígbà tí Sakiki tó sì jẹ́ Sakiki tí Sakiki tó sì ń béèrè fún justice ibi tó ti analyse nípa aṣọ tí Mohbad nípa aṣọ tí Wùmí fi sínú sàárẹ̀ Mohbad Sakiki orí péjì Sakiki mo ti kọ́kọ́ rí orí péjì Sakiki mo ti kọ́kọ́ rí fídíò yẹn ní Facebook ńgbà yẹn tó analyse aṣọ yẹn tó sọ̀rọ̀ nípa ìgbà tí máa yín kú nígbà yẹn tó sọ̀rọ̀ nípa ẹni tó sùn lé orí pósí ẹ̀ gbogbo bí wọ́n tún ṣe program tẹ́nìyàn tó wá da show yẹn rú tó sọ̀rọ̀ nípa ẹ̀ tó ṣe gbogbo ẹ̀ Sakiki ló analyse fídíò yẹn jọ tó bá rí fídíò yẹn jọ kó bá mi kó send fídíò yẹn sínú DM mi because àwa máa tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó dàbẹ̀ ni pé gbogbo dáadáa tí wọ́n ṣe láti pé wọ́n máa fi dàbá ìtiwa tó ń gbé olóṣò kan wá sí platform olóṣò pé wọ́n máa interview ẹ̀ à ń bẹ̀rẹ̀ ikú tó pa Mohbad ẹ̀yìn gbé olóṣò wá ẹ̀ ń bẹ̀rẹ̀ ẹ̀ wá sọ̀rọ̀ nípa family wọn kí ló wá pẹ̀lú yẹn àwọn tún fẹ́ rí wọn ẹjọ́ ẹni tó bá ní fídíò yẹn kó send fídíò yẹn sínú DM mi because a tún máa bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ bóyá wọ́n ti ń gbàgbé ni gbogbo bí bẹ́ẹ̀rí àyẹn àwọn tó bá ní fídíò yẹn jọ kó send yẹn sí DM mi a tún máa bẹ̀rẹ̀ sí ní tírètì kírèsì yẹn láti ilẹ̀ gbogbo tún tí Wùmí pa níbi bẹ́ẹ̀rí àyẹn bóyá wọ́n ti ń gbàgbé wọ́n sọ̀rọ̀ wọ́n pariwo wọ́n sọ pé wọ́n pariwo pé wọ́n pariwo Sam Larry wọ́n pariwo Naira Marley àwọn sọ pé Sam Larry àti Naira Marley àwọn sọ pé wọ́n contribute nínú Mohbad but àwọn kan ló gba ìbílẹ̀ nínú Mohbad èèyàn kan ni wọ́n ṣàná láti parí iṣẹ́ yẹn ta ni wọ́n ní láti parí iṣẹ́ yẹn nínú ilé là ń bẹ̀rẹ̀ ta ló gba ìbílẹ̀ nínú Mohbad nínú ilé là ń bẹ̀rẹ̀ ẹ wá ń pariwo ẹ wá sọ ẹ wá competition ẹ wá sọ pé wọ́n fi Sam Larry sílẹ̀ wọ́n fi Naira Marley sílẹ̀ ṣé ẹ fẹ́ sọ orí burúkú tí orí yìí fẹ́ bàjẹ́ ni wọ́n lọ gbé àwọn tí ó ṣe àwọn tí ó rẹ̀ wọ́n lọ gbé wọn lọ sí wọn mọ́lé àwọn tó wà nínú ilé pẹ̀lú Mohbad 24 hours àwọn tó wà bá Mohbad sínú ilé wọ́n arrest wọn àwọn ti dàrúṣà tó wà bá Mohbad sínú ilé wọ́n arrest ẹ̀ Wùmí tí wọ́n jọ wà nínú ilé wọ́n arrest ẹ̀
ẹ wá lọ arrest àwọn aláìṣẹ̀ ẹ wá arrest suspend ẹ wá arrest suspend ẹ wá arrest ni ẹ wá arrest suspend bọ. ìyàrá ṣàtúnra kó sí kékeré wọn arrest ẹ. arrest yẹ ẹ wá lọ arrest àwọn tí ò sí níbẹ̀ ẹni kan tá a ṣe ń bẹ̀rẹ̀ la ṣe ń bẹ̀rẹ̀ à ń bẹ̀rẹ̀ pé ta ló pa Mohbad ta lẹni tó pa Mohbad nínú ilé yẹn afẹ́rí CCTV camera ṣe bá wọn lọ́pàá wọ́n ṣàrì líìbù díẹ̀ níbẹ̀ wọ́n ní sísì díẹ̀ níbẹ̀ ibi tí nọ́ọ̀sì ti wọlé ókè ní tó kù wá ń kọ́ ẹ̀yin ọlọ́pàá fídíò tó wá kù ń kọ́ ẹ wá sọ pé kò CCTV camera nulẹ̀ ṣé orí yóò fẹ́ bàjẹ́ ṣá gbogbo èyí tẹ́ ń pariwo pé kò CCTV camera nulẹ̀ yẹn ṣé ẹ fẹ́ ṣòfò ẹ̀mí ẹ wá ń pariwo pé ẹ wá interview pé ṣé lóòótọ́ ni Mohbad fẹ́ Wùmí sórí yìí fẹ́ bàjẹ́ ni ṣé fífẹ́ nìyẹn ṣebí lifestyle fọ́ lórí fídíò ẹ̀ kan tó ní ó ní lọ́jọ́ engagement ọjọ́ introduction tẹ́yìn sọ di engagement tipátipá wọ́n ní Mohbad sunkún nínú mọ́tò lẹ́yìn engagement lọ́jọ́ engagement yẹn wọ́n lọ sunkún nínú mọ́tò tí lifestyle ló ń lọ bá lifestyle ló bá bèrè lọ́yìn pé kí ló ń pa ẹlẹ́kùn èní lọ́jọ́ ayọ̀ ẹ wọ́n lọ sọ pé òun fẹ́ fẹ́ gẹ́ yìí ipe ìyá ẹ̀ àti ipe Wùmí àti ìyá ẹ̀ ló pọ̀sì kó òun ò fẹ́ fẹ́ ẹ wá sọ̀sọ̀kúsọ ẹ wá sọ pé ó fẹ́ ní ṣùlọ́kà sórí yìí fẹ́ bàjẹ́ ni àbẹ́ fẹ́ ṣòfò dànù gbogbo yìí tẹ́ ẹ bá ti ṣọ́ra yìí tẹ́ ẹ bá ti jáwọ́ lórí pé tẹ́ ẹ bá manipulate gbogbo sórí tẹ́ wà lẹ́yìn tẹ́ ẹ bá ti jáwọ́ láti fẹ́ jọ justice bọ́lẹ̀ wà lẹ́tà láì bí ogun ti ń jẹ́ ti Ọlọ́run gbogbo yìí lẹ́ máa fi kú ṣèfàjẹ́ gbogbo yìí lẹ́ máa wọ́ ká ilẹ̀ sùn fún ọtọ́ sí Mohbad ẹ máa wọ́ ká ilẹ̀ ṣáájú Mohbad gbogbo yìí tẹ́ ẹ bá ti jáwọ́ ní pé àdírí justice lórí ikú Mohbad gbogbo yìí tẹ́ ẹ mọ̀ òtítọ́ tẹ́ ẹ sọ òtítọ́ gbogbo yìí tẹ́ ẹ mọ̀ òdodo tẹ́ ẹ sọ òdodo lórí ikú Mohbad gbogbo yìí yẹn tẹ́ ẹ dẹ̀kọ́ tẹ́ ẹ ní sọ òtítọ́ tẹ́ ẹ dẹ̀kọ́ láti sọ òtítọ́ tẹ́ ẹ kọ́ láti ronú pìwàdà wàhálà ẹ máa wọlé sùn ṣáájú Mohbad wọ́n máa ti yín kó tó sí Mohbad wọ́n máa gbé yín pì kó tó gbé Mohbad gbìn ẹ̀yin ìka ọ̀dájú burúkú wọ̀nyí. àwa ń sọ̀rọ̀ ìyá òfò tó jẹ́ pé owó ló wá yẹ̀ wá ná ó wá ní pé bí wọ́n ṣe pe àdúrà lọ́mọ àlè náà nìyẹn ṣáàdúrà wá hùwà ọmọ àlè ni ṣé ọmọkọ́lẹ̀ Yorùbá lè sọ pé oníṣòwò bàbá òun ni mo rò pé bàbá ló máa ń díṣò ọmọ ni òbí ni mo mọ̀ kó máa ń díṣò ọmọ náà òbí tí mo pé ọmọ díṣò bàbá nílẹ̀ Yorùbá ìwọ wá sọ pé òdìṣò bàbá ẹ ní how old are you how dare you kí ni ẹ̀ díẹ̀ ṣé kò wá ọmọ àlè ni níbo ni ọmọ àlè tún kù sí ìwọ ọmọ àlè wo lókùtàdúrà ògùn bẹ́ẹ̀ yẹn ó wá sọ pé bó ṣe sọ pé àdúrà jẹ́ ọmọ àlè nìyẹn ìwọ ni kò sọ ẹni tó bí àdúrà fún ó wá ní wọ́n sọ̀rọ̀ pé kí Wùmí lọ ṣe DNA tí wọ́n tí ọmọ tó gbé dání ọba kì í ṣe ọmọ àlè kó lọ ṣe DNA yẹn tí ó bá ní kan tó ń bò kí ló wá dé tí Wùmí fi wá rí DNA gẹ́gẹ́ bí life sentence kí ló dé tó fi ní gẹ́gẹ́ bí life sentence náà tí ó bá kì í ṣe pé ọmọ àlè ni wọ́n béèrè pé wọ́n ṣe DNA ẹ̀gbọ́n ẹ̀ sọ pé wọ́n á sùn èèyàn ní 300 million ẹni 300 million lórí bó ṣe rí tó dàbí ẹrú tí wọ́n fi di oko ọba olóńgbò láti Amẹ́ríkà ò bó ṣe rí ó dàbí ẹrú nígbà tó jẹ́ pé ọkọ ẹgbẹ́ sílé ó wá fi ẹ̀ṣọ́ ọmọ ọ̀dọ̀ ó wá fẹ́ ìyàwó gangan sílé wá fi wọ́ṣẹ́ ọmọ ọ̀dọ̀ sínú ilé bó ṣe rí nìyẹn ẹni 300 million òun lẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe rí yẹn ẹ̀yìn hàn kí wọ́n tí wọn kì í pàdé wọ́n sọ̀rọ̀ wọ́n wá tún béèrè pé ṣé lóòótọ́ ni bàbá Mohbad ní rẹ́ẹ̀jẹ̀ èyí tẹ́ wá ṣe interview àwọn ẹgbẹ́ olóṣó onítàbíù sọnù ẹ wá ní kó má béèrè yẹn pé èèyàn ti wà ní kóòtù ẹjọ́ yìí tẹ́ wá béèrè lọ́wọ́ ìyá Mohbad o ipe ṣé Wùmí rìnrìn kúrì nígbà tó fi mọ Wùmí ṣé ìyẹn ò sí ní kóòtù ṣé wọn béèrè yẹn náà lọ́wọ́ ẹ̀ ní kóòtù ẹ wá sọ pé ìyẹn ti wà ní kóòtù fídíò tí àbúrò ìyá Mohbad ṣe tó sọ pé ṣé Wùmí fẹ́ sọ pé bàbá Mohbad parọ́ àwọn bá sẹ́ẹ̀fù fídíò yẹn ẹjọ́ ò tí ì dé kóòtù ni o òun ló jẹ́ kí ẹ ṣe gbogbo dáadáa gbogbo orí burúkú tẹ̀ ṣe ni òun ló jẹ́ kí ẹ ṣe gbogbo orí burúkú tẹ̀ ṣe ẹ̀pẹ́jọ́ ò tí wọ kóòtù ni tẹ́jọ́ bá ti wọ criminal court nsìn story àṣẹ́ǹdì adájọ́ gan òní fẹ́fẹ́ ní ẹ̀dí kó má fún wa ní ìdájọ́ òdodo òun kò ní fẹ́fẹ́ ní ẹ̀dí kò ní fẹ́fẹ́ ní ọmọ ẹ̀dí kó má fún wa ní ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Mohbad ọjọ́ tẹ́ ti ń pa àwọn ọmọ ológo ó ti pẹ́ wọ́n bẹ̀ gbogbo ìgbà tí Bola Ige tó bá ti jẹ́ ọjọ́ tó ń pa Bola Ige gbogbo ìgbà yẹn náà máa ń pọ̀ sí pé ta ló pa Bola Ige more than 20 years wọn máa ní tó pa Bola Ige wà láì tí Mohbad ò ní rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó pa Mohbad ló máa lọ sí gbogbo ẹni tó mọ̀ nípa ikú Mohbad ló máa lọ sí ọ̀rọ̀ ti Bola Ige yàtọ̀ gbogbo àwọn tí wọ́n ti pa ṣáájú ọ̀rọ̀ wọn yẹn yàtọ̀ gbogbo àwọn tẹ́ ti fún nìkan mọ ọ̀rọ̀ wọn yẹn yàtọ̀ ọ̀rọ̀ tí Mohbad lè máa fi òun lè máa fi káwọ́ ẹ̀ lẹ̀ náà wọ́n sọ̀rọ̀ bàbá Mohbad dénú lé wọ́n ti bá pé wọ́n ti ẹ̀ bá àwọn ọmọ Davido rán pa wá àbí whatever tó rán wá
bí personal assistance ẹ̀ whatever pa tó rán wá pé kó lọ fún bàbá Mohbad ní 2M ok kí ló dé tí o fi sọ pé kí bàbá Mohbad gbowó yẹ kó lọ fi ẹ̀ ń bá Mohbad kó lọ fi gbé Mohbad lọ sí mọ́gùn wáyé tó fi sọ pé kó fi ṣe bẹ́ríà kí ni rísì tó fi sọ pé kó fi owó yẹn ṣe bẹ́ríà kí ni rísì tí David tó fi lè sọ pé kí Mohbad gba 2 million yẹn kó lọ fi gbé Mohbad sí mọ́ṣúárì o wáyé tó fi sọ pé kí bàbá Mohbad fi owó yẹn ṣe bẹ́ríà kí ni ìdí kí ló ṣẹlẹ̀ ẹjọ́ ò ti dé criminal court ni mò ń sọ o adájọ́ gbọ́n nífẹ̀ẹ́ sọ orí burúkú tí ẹjọ́ bá ti dé bí ní criminal court o kó máa fún wa ní ìdájọ́ òun gbọ́n nífẹ̀ẹ́ kúkú òjijì kò dẹ̀ nífẹ̀ẹ́ káwọn ọmọ òun gan lọ sí torí lórí ọ̀rọ̀ Mohbad wàláì ọmọ àrídájọ́ ni by fire by gbọ́n wọ́n fẹ́ mú ọkọ̀ wọ́n gbọ́dọ̀ fún wa ní ìdájọ́ òdodo ni kò sí bó ṣe lè rí. àtẹnu ọmọ ológo mo kì í o. sọ mo ìyẹn jẹ́ bó ṣe jẹ́. Yorùbá nation kí ló ṣẹlẹ̀ yẹ kí David sọ parí ọ̀rọ̀ ẹ̀. kí ni Yorùbá nation ń wá lórí péèjì mi tẹnu ọmọ ológo. kí lẹ̀ ń wá lórí péèjì mi ṣé mi sọ pé mi àti yín ò jọ ní nǹkan ṣe papọ̀ mọ́ pẹ̀lú orúkọ yẹn mi ṣe fẹ́ accept yín. irọ́ ẹ má bínú. kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́. ẹ má bínú. kí lẹ fẹ́. ẹ má bínú kò síbi tẹ máa lé wa sí ẹ ṣàánú wa ẹ níbi kankan lé wa sí. ẹ sọ kó tó di pẹ́ lóbi máa wọlé ó yá à ń gbọ́ yín à ń gbọ́ yín o. èyí tá a bá ń lẹ̀ náà la ní ká dá sí. ẹ dá sí àwọn ọ̀rọ̀ lórí justice náà ni. Ọlọ́run akọ̀mọ́lẹ̀ sí gbogbo ẹ̀. ẹ jẹ́ ẹ máa dúró pọ̀ fún 1 point tí mo fẹ́ sọ. ẹ tún fẹ́ sọ 1 point sí. ẹ jẹ́ máa dúró ẹ jẹ́ kí ló dọ̀. kí ló ń ṣe nẹ́tíwọ́ọ̀kì west ọkùnrin pọ́ìntì kan tí mo fẹ́. ok ó ti wọlé. ọkùnrin pọ́ìntì kan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. náà wọ́n wá ń bèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́ olóṣèlú wá ń bèrè lọ́wọ́ ìyá Mohbad pé wọ́n ń bèrè lọ́wọ́ ìyá Mohbad pé ní láàrin ìgbà tí tó fi mọ Wùmí pé ṣé black widow Mrs W ipe ṣó rìnrìn kùnrin ìyẹn wá sọ pé nígbà tí Wùmí bímọ tọmọ yẹn pé 41 days lòun àti Wùmí làwọn jọ ọmọ wa ara wọn pé so pé lẹ́yìn wọn wá ní pé ṣé lẹ́yìn wọn ní ṣe láti ìgbà náà ṣé kò rìnrìn kùnrin ní ẹsẹ̀ Wùmí wọn wá ní pé Wùmí ò kí ṣe rìnrìn kùnrin o ṣẹ́rípọ́ lórí àtẹ̀yìn àti ìyá mo bá ṣẹ́rípọ́ lórí burúkú jọ ní lórí pláfọ́ọ̀mù yẹn èèyàn ṣe bímọ 41 days 41 days ìgbà tí Mohbad kú ọmọ wà ní 5 months òun ní bá ti bá dókó kiri ẹgbẹ́ olóṣó ni yín lóòótọ́ olórí burúkú bá ṣàǹfààní gidi ní gbogbo yín èèyàn ṣe bímọ ìyá ń gbọ́ ọmọ dání ọmọ jòjò lọ ó ní lẹ́yìn ìgbà tó mọ pé 41 days which means pé òun àti Wùmí mọ́ra kò tí ì ju bíi 3 months plus lọ kò tí ì ju ọdún ọmọ ti pé 41 days which means a month and a week nìyẹn so Mohbad dídẹ̀ kú ọmọ ìgbà tí Mohbad dídẹ̀ kú ọmọ jẹ́ 5 months nígbà yẹn which means pé òun àti Wùmí fi mọ́ wára kò tí ì ju bíi 3 months plus so láàrin 3 months plus yẹn ló fi fẹ́ rí mọ̀ pé ó rìnrìn kúrìn ṣẹ́rípọ́rí yìí ti bàjẹ́ ṣẹ́rípọ́rí yìí ti dàrú ṣẹ́rípọ́rí yìí ò pé rárá moreover kíká tí wọ́n tọ́ka Wùmí tọ́ka black widow lórí bẹ́ẹ̀dì Mohbad lọ́ka Wùmí lórí ẹ̀ ìyẹn ò kí ń sara ẹ̀ wà náà ní gbogbo yín sẹ̀ gbogbo yín tẹ́ bá sọ pé ẹ fẹ́ dojú ìdájọ́ òdodo yín bolẹ̀ wọ́n ní ẹ máa gbogbo yín ló máa wọlé kó tó sí Mohbad gbogbo yín wọ́n máa gbé gbogbo yín sí kó tó sí Mohbad ní bọ́dẹ̀ ṣe máa rí nìyẹn kò ní yí padà ẹ̀yin ìka ọ̀dájú olórí burúkú ènìyàn wọ̀nyí. ẹ ṣe sísá wa God bless you. Abiyamọ ò kí ṣe pé so bọ̀ ẹ tẹ́ iṣẹ́ àròárọ̀ mọ́ sísá mi ní kí n sọ méjì mẹ́ta nù ọ̀rọ̀ tí mo bá ní agbára Ọlọ́run a máa rí justice ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ jẹ́ ká ṣe àkíyèsí lórí gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ ṣe rí Nàìjíríà wa tá a ti mọ̀ lánàá tí òun ṣòní láti mọ̀ ọ̀rọ̀ Nàìjíríà pé òṣìkà ó ń kú sípò olóòótọ́ ń kú sípò òṣìkà òun lọ̀rọ̀ Nàìjíríà ṣùgbọ́n lórí ti Mohbad Ọlọ́run máa tọ̀ mọ́lẹ̀ sí gẹ́gẹ́ bí orúkọ ìmọ́lẹ̀ tí ọmọ yẹn ń jẹ́ ṣó ti yé yín wọ́n ti rú òun tọ́ kì í ṣe pé àwọn pípù yóò rú òun tọ́ ẹ̀ ń sọ pé wọ́n ti gbẹ́jọ́ dé kóòtù tó bá jẹ́ pé nǹkan tó ń bá lọ ní corona sì tó ń ṣe yìí ló ń bá lọ the same thing yẹn náà ló máa bá wọ kóòtù don't let us deceive ourselves for this case tó bá jẹ́ pé nǹkan tó ń ṣì ń bá lọ ní corona sì tó ń ṣe yìí ló ń bá lọ tẹ́jọ́ fi dé kóòtù the same thing yẹn náà ló máa gbé wọ kóòtù àwọn òṣìkà yóò jókòó wọn sinmi wọn rest
tó ti bí àwa tá a nífẹ̀ẹ́ Mohbad ṣe ń pariwo lójoojúmọ́ that justice must come ahead lórí ọ̀rọ̀ Mohbad. Àwọn tó ṣìkà, àwọn apààyàn jayé, àwọn apọmọlẹ́kún jayé náà ò sinmi. But the most painful thing ń bẹ ni wípé inú ilé tí Mohbad ti jáde gan ogun wà ń bẹ. Inú ilé tí Mohbad ti jáde gan ogun wà ń bẹ. Òun náà ṣe sọ pé bí ikú ilé ò pa ní tòde ò lè pa ni. Nígbà tára àtà bá jókòó tára ń wá justice fún ọmọ, bọ̀ ìwọ tó bí ọmọ gọ́gọ́gọ́, ò wá justice fún. So kí lè expect pé àwọn tó ń gbọ́ tó ń lórí ọ̀rọ̀ kéèsì kí lè expect kó máa sọ? Kí lè expect kó máa sọ? The most first suspect tó máa jẹ́ ìlú tó dáa, tó jẹ́ ìlú gidi, ìlú wa tá a pè ní Nàìjíríà yẹn, first suspect ní àwọn tí wọ́n jọ ń gbélé pẹ̀lú ẹni tó kú. Ló lọ ọmọ òfẹ́ lọ́kọ ni. How come kí ni ọmọ ṣe máa kú tí ẹ máa ní ẹ̀ bá mọ̀ ẹ̀ sínú ilé for God's sake for the car? Let just be this. Urban Nation, your network is not good though. Tí ọmọ fi wá kí ni audacity tí ọmọ fi wá kú ọmọ ni wọ́n lọ ọdẹ ẹ̀bá mọ̀ ẹ̀ sínú ilé. So gbogbo àwọn yẹn lásán ṣé kò ti tó fún ẹ̀rí pé yes àwọn Wùmí mọ̀ nípa ikú tó pa Mohbad ni. Ẹ̀rí yẹn lásán tó ókè ẹ̀bá àmọ́ ọmọ tó ẹ̀ṣẹ̀ wá pé bàbá ọmọ pé kó máa bọ̀. Who does that now? Gbogbo alọmọ Yorùbá now, who does that? Ṣé ẹ̀yin jẹ́ hospital ni àbẹ́ jẹ́ doctor? Àbẹ́ jẹ́ mọ́ṣúárì attendant? Tó wá gbọ́mọ fún pé kọ́ ẹ̀kẹ́ ẹ̀ bá mú ẹ̀. Immediately tí incident yẹn ṣẹlẹ̀ tó bá jẹ́bi tó ti ń ṣe tó jẹ́ pé lóòótọ́ ni kú tó wá látọwọ́ Ọlọ́run pa Mohbad. Fámílì ẹ̀ ló yẹ kẹ́ kọ́kọ́ pè náà. Wọ́n á rògbò ọmọ kó tó di pé wọ́n ṣe anything. So kò sí àwọn Nàìjíríà o, àwọn tó gbẹ́jọ́ ńlẹ̀ o, especially Lagos State wa yẹn, Lagos State wa kò sólóòótọ́ ń bẹ̀, gbogbo nǹkan ti wà politics. Gbogbo nǹkan ti sọ gbogbo nǹkan ti politics. Kò sóòótọ́ kankan mọ́, tó bá rí. Tani ẹ̀kọ́ network bàbá yẹn ọ̀dà. Wọ́n gbọ́ yín. Ẹ ká sọ gbogbo ilé o. Alágbójẹ́ social media ló ti ń pariwo ní òjẹ́ kọ́ mọ̀ nǹkan tó máa ṣe sí. We have so many devils in Nigeria, most especially our leaders. So let's be sincere. The only thing náà ni pé we should not rest on social media in all platforms. Hello ma. ọ̀rọ̀ kéèsì Mohbad yìí, I'm telling you, a lesson ni Mohbad fi ṣe sacrifice fáwọn youth tó ń bọ̀ lẹ́yìn. Because téèyàn bá wo ikú ẹ̀ yìí, ó tan ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí orúkọ ẹ̀, ó tan ìmọ́lẹ̀ to so many things in that country. Because to me,
ìrònú tèmi bẹ́ẹ̀ mi ṣe máa ń wo ikú Mohbad ó jẹ́ kí àwọn nǹkan tí ò yé èmi ó jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní yé èmi wípé we are in an evil world now, especially evil country, because kò sẹ́ni téèyàn fẹ́ trust mọ́, kò sẹ́ni téèyàn fẹ́ gbé ara lé mọ́, because tẹ́ bá wo ikú ẹ̀ yẹn àwọn téèyàn expect pé ó yẹ kán dìde, àwọn tó yẹ téèyàn expect ó yẹ kán dúró látòrí pé ìyá tó dẹ ìjẹ̀lẹ̀ lórí, ìyàwó tó fẹ́ sílé, ẹ wá wo gbogbo àwọn èèyàn bó ṣe wá ń ṣe, àwọn téèyàn ò tiẹ̀ wá expect téèyàn rò pé ó yẹ kán dúró, gbogbo wọn ló wá against it. Ọmọ yẹn dẹ̀ sọ kó tó di pé ó kú, is a messiah, is an angel. Ó sọ, ó ní òun ti pariwo, àwọn èèyàn ò gbọ́ òun ti sọ síta, àwọn èèyàn ò gbọ́ òun pé but òun á máa sọ ọ̀rọ̀ òun nínú orin, gbogbo tó ń ṣẹlẹ̀ sóhun òun á máa fi kọ orin jáde. Yàrá àti bá dẹ̀ wo gbogbo orin tó kọ sílẹ̀, kò sí tí ò wá sí ìmúṣẹ ń sìn, gbogbo ẹ̀ ló ń wá sí ìmúṣẹ. Ẹ wá wo àwọn ọlọ́pàá tí a tún wá gbójúlé, ẹ wo àwọn ìjọba tí a gbójúlé, they feel concerned about the sin of this boy. Wọn ò rí nǹkan kan ṣe sí i. Wọ́n wá ń fi ọ̀rọ̀ family boy yìí, wọ́n wá fi ń fi distraction sí everybody tó ń jà fún. Wọ́n ń fi oríṣiríṣi ló ń gbé jáde. Ẹ wo Wùmí sìn, èmi ò tí ì rí ibi tí ìyàwó máa gbójú láyà tó máa ní òun máa insult bàbá ọkọ òun. And gbogbo àwọn tó dẹ̀ ń fight fún mi wọn ò rí nǹkan kan sọ sí yẹn. Okay, láti ìbẹ̀rẹ̀ kéèsì ọ̀rọ̀ Mohbad yìí, èmi ò tí ì rí ibi tó yẹ pé dókítà ò confam ikú èèyàn fún yín, ẹ̀yin kankan dìde ẹ kàn bẹ̀rẹ̀ sí ní pariwo Mohbad is dead, Mohbad is dead. Where are those people? Láti bẹ̀rẹ̀, ta ló confam ẹ̀ pé ó kú fún wọn? Ṣáwọn jẹ́ dókítà tí wọ́n ti rí pé ó ti kú? Kò sẹ́ni tó bàbá ní wọn fóun ní doctor's report, wọn kò sí any letter tó back up pé this person is dead. Ẹ̀yin kàn gbé sórí social media, ẹni Mohbad is dead, Mohbad is dead. Where are these people? They are working freely. That's number one. Then number two, bá àwọn ọmọ sínú ilé without any report, without anything issue. Àwọn ọlọ́pàá, àwọn ìjọba ò rí nǹkan kan sọ sí yẹn, àwọn justice ò rí nǹkan kan sọ sí yẹn. At the end of the day, ẹ wá bẹ̀rẹ̀ sí ní mú oríṣiríṣi distraction. Ẹ wo boy tó kọ́kọ́ jáde, because wọ́n rò pé wọ́n ti plan ọ̀rọ̀ ikú Mohbad yìí, wọ́n ti plan it for so long. So ẹ wá wo ẹnìkan jáde nígbà yẹn, ǹjẹ́ rí ẹ gbọ́ voice yẹn mọ́, ǹjẹ́ rí ẹni yẹn dé ní? Tó ní I was in the hospital when Mohbad kìíní kan take picture with, is a plan work. Àwọn náà raise voice yẹn jáde, àwọn náà post voice yẹn jáde, which everybody was using that voice to attack his baba. Mo kàn lè sọ pé bàbá kọ́ ló ń ṣiṣẹ́ o, Mohbad gangan ló wà nù bàbá ẹ̀, because is the only body tó lè lò, because gbogbo body tó kù ló ti gba body fún, and his own baba body ló lè lò láti lè fi tán, because if not because that baba came up and start shedding light, then nínú ọ̀rọ̀ ẹ̀ ó náà ohun ọmọ bàbá ẹ̀ náà sọ, ó ní ó máa ń sọ fún un pé ohun ọmọ kan bí 1 million, ó ní òun pé ohun ọmọ kan bí 2 million, ohun ọmọ kan bí 10 million. So ọmọ kan bí 10 million yẹn bàbá ẹ̀ tó kú sínú ẹ̀ ló jẹ́ kó tàn mọ́lẹ̀ pé ẹ̀jẹ̀. From there bàbá ló sọ̀rọ̀ pé wọn ọlọ́pàá ò gbà lọ́wọ́ òun. That is when people now start reversing. Wọ́n ṣẹ̀ wá mú ọ̀rọ̀ yẹn ló jẹ́ kọ́rọ̀ yẹn débi tí ó dé yìí. But ibi tí mo wá ń lọ rèé sà, ṣe rí from this angle níbi tá a gbé dé yìí, ṣe rí ẹ má jẹ́ kí wọ́n bring distraction sí ọ̀rọ̀ yìí. Gbogbo tí ìyá Mohbad wá ń sọ lórí online, gbogbo tí wọ́n ní Fálànà kọ petition kankan bẹ́ẹ̀, they are all about distraction, because gbogbo táwọn máa fà lọ lélẹ̀, because èmi wo ọ̀rọ̀ kéèsì yìí wípé ṣé rí níbi tá a gbé dé yìí, gbogbo ojú òtítọ́ ti fara wọn, tabakàn dí sí bàrà lókù. Ikú tó pa Mohbad is well known, but ta ló máa wá fún wa ní justice? Ibi tí mò ń ronú lé lórí nìyẹn. Ṣé ọlọ́pàá tó fèèlì Mohbad lójú ayé ẹ̀, lẹ́yìn ẹ̀ gan wọ́n tó fèèlì,
ìjọba gan wọ́n fail Mohbad lójú ayé ẹ̀ lẹ́yìn ẹ̀ gan wọ́n tún fail ẹ̀. Ẹ sọ fún mi ta ló wá fẹ́ fún wa ní justice lórílẹ̀‐èdè yìí? Ibi tí ẹ̀rù ti ń bà èmi gangan nìyẹn because gbogbo ohun tá bá ní ká kàn máa sọ̀rọ̀ di ọ̀la tẹ̀mí ò bá ní ká ṣe ni pé kì í ṣọ̀rọ̀ a máa sọ̀rọ̀ lórí social media justice for Mohbad but ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ipe ta ló fẹ́ fún wa ní justice because èmi rò kankan mi fẹ́ sọ lórí social media yìí ni mo rò kankan tó yẹ pé èèyàn lè ṣe tó yẹ pé at least téèyàn bá fẹ́ rí but kíní yẹn ó le díẹ̀ but mi ní fẹ́ sọ lórí social media yìí ká ṣépè di ọ̀la ká sọ̀rọ̀ di ọ̀la ká sọ oríṣiríṣi di ọ̀la gbogbo tó ń sọ yẹn wọ́n distract attention wa ni wọ́n distract attention if not be for the help of social media ọ̀rọ̀ Mohbad yìí á ti die down tí ò bá ṣe Sister Tenny Westo and other people tó wà ní in terms of justice of Mohbad gbogbo ọ̀rọ̀ èmi ni Mohbad case yìí á ti lọlẹ̀ because this is the first death tí máa kọ́kọ́ rí tó yẹ pé wọ́n drag for long to up to this moment tó yẹ pé ó ṣì ń já ìròyìn on social media tó dẹ̀ ń tough to this extent but nǹkan tẹ́mi ta ló fẹ́ fún wa ní justice for Mohbad yìí because àwọn ọlọ́pàá ti gbà bọ̀dì àwọn judges náà Fálànà tàtúgbójúlé náà àwọn náà ti ń compromise government they keep quiet as if they are not doing anything àwọn bars tó yẹ kán dìde àwọn gan involve nínú kéèsì yìí so kí ni a wá ń sọ ṣe understand kí ni yẹn fún mi ní concern because mi mọ bá ṣe fẹ́ ṣe unless táwa gan bá ṣiṣẹ́ lábẹ́lẹ̀ how to get this justice because oríṣiríṣi èèyàn ló wá sórí platform tó wá fẹ́ gbọ́ get information because information tó máa lò because àwọn náà ò sùn tó máa ti gather information kan jọ ń sìn wọ́n ti máa lọ àwọn náà ti lọ strategize wọ́n ti lọ wò pé báwo làwọn ṣe lè beat it down because àwọn náà ń ṣiṣẹ́ gan wọ́n dẹ̀ ń náwó they have money but nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé ṣẹ́rí bàbá Mohbad ní have to be secured very well because bàbá yẹn nìkan náà because bàbá yẹn tó máa fi lè get bàbá yẹn báyìí this case ó ti kú pátápátá nìyẹn and they are trying láti silent bàbá yẹn láti day one táwọn Ìyábọ̀ Òjó tó ti jáde náà ti fẹ́ silent bàbá yẹn because wọ́n believe pé òun nìkan ni the only problem tó ní in this case and Ọlọ́run dẹ̀ help bàbá yẹn ò dákẹ́ with the help of the social media bàbá yẹn wọ́n kàn fún bàbá yẹn ní gbàgbós láti bẹ̀rẹ̀ ni but bí n dà pé spirit ọmọ ẹ̀ tó wà nù ẹ̀ ó ń push bàbá yẹn jáde tẹ́ pé àwọn èèyàn máa ní bàbá yẹn ṣiṣẹ́ ẹ wo ọ̀rọ̀ bàbá yẹn láti bẹ̀rẹ̀ ọmọ yẹn gan mọ̀ pé bàbá òun kì í ṣojú lásán because wọ́n ti gbógun ti bàbá yẹn láti ọ̀rọ̀ bàbá yẹn ò ṣojú lásán wọ́n lo oríṣiríṣi attack fún bàbá yẹn spiritually Wumi attack bàbá yẹn spiritually pé kéèyàn máa pẹ̀yìn bàbá sí ọmọ sí bàbá spiritually ìyá náà dé because of owó òun náà ń lo oògùn ẹ understand bàbá yẹn ẹmọ tó oògùn bá ti pọ̀jù lórí èèyàn máa ń padà dọ̀dẹ̀ ni ohun tó mú bàbá yẹn dense látìgbà yẹn nìyẹn bàbá yẹn gbà fọ́lọ́run Mohbad gan fúnra rẹ̀ wọ́n ń lògùn pẹ̀lú ẹ̀ náà kì í ṣojú lásán it's a spiritual attack Mohbad gan ti dọ̀dẹ̀ ó ti lost memory nígbà míì tẹ́ bá wo àwọn fídíò tó bá ṣe ń gbà mí á kàn máa wò sú ìgbà míì ẹ kàn rò pé gentle ni Mohbad ò gentle ní gbogbo ọ̀rọ̀ tó sọ but ogun ti pọ̀jù ní they have been attacking him spiritually in any area but thank God pé die minute ọmọ yẹn já rẹ̀ bọ̀gbà tó já rẹ̀ ṣe understand tọ́rí pé ó ti já tọ́rí pé oògùn òṣìṣẹ́ lára ẹ̀ mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ ẹnu àtáàkì ẹ̀ ó ti lọ ṣoògùn ẹ mọ̀ tí téèyàn bá ti já kúrò pé tọ́ máa ń ṣoògùn síyàn tọ́ bá ti rí pé oògùn yẹn òṣìṣẹ́ mọ́ ọ̀rọ̀ ẹnu náà dẹ̀ wọ́n máa lò wọ́n wá sọ̀rọ̀ àwọn tó ń ṣoògùn wọ́n máa wá sọ̀rọ̀ tó lóògùn ẹ understand wọ́n á ní olóògùn wọn dẹ̀ nímọ̀ pé Ọlọ́run ló wà lẹ́yìn onítọ̀hún wọ́n á ní olóògùn ni ó ti lọ ṣoògùn because wọ́n ti sa oríṣiríṣi wọ́n rí pé kò ṣiṣẹ́ mọ́ wọ́n wá sọ ọmọ yẹn di olóògùn kalẹ̀ but still náà ọmọ yẹn wá way out láti bọ́ nínú gbogbo kéèsì yìí at the end of the day ẹ̀mí ẹ̀ lọ sí ẹ wá wo bàbá ní die minute ọmọ yẹn kú ojú bàbá yẹn ńlá bàbá yẹn tẹ̀sí fẹ́ help wọn láti bẹ̀rẹ̀ ó fẹ́ ní ó gbà fọ́lọ́run ó gbà as a cause ó ní kán lọ sí ọmọ yẹn ẹ wo attack tí gbogbo wa fún bàbá yẹn pé bàbá yẹn bóyá ó fẹ́ lu ọmọ yẹn ní bóyá ó fẹ́ fọmọ yẹn ṣùgbọ́n owó ni báwo ló ṣe máa lọ sọmọ lóye báwo ló ṣe máa the same ẹ̀gbọ́n àbúrò ẹ̀ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ ló jáde
ló ń sọ pé àwọn ti sọ pé kí bàbá má sin ọmọ but wọ́n sọ̀rọ̀ ìyá Mohbad dẹ̀ wà láyé ńgbà yẹn kò tí kú kò sọ pé àwọn wà nù mọ́tò àwọn làwọn jọ conclude pé káwọn lọ sí situation báyìí ló mú bàbá yìí lọ sí kò sẹ́ni tó jáde nu gbogbo wọn láti sọ pé wọ́n save bàbá yẹn but wọ́n fi bàbá yẹn lẹ̀ everybody bẹ̀rẹ̀ sí ní attack bàbá yẹn back to back ìyàwó náà wà ń bẹ̀ ìyàwó tún náà bọ́ta ó ní ohun òmùgbà tó fẹ́ sin Mohbad yàrá ẹjọ́ wà nù mọ́tò ni ẹjọ́ conclude ni with the situation kan tó ń ṣẹlẹ̀ ẹ wo kéèsì yẹn láti bẹ̀rẹ̀ náà ń sìn bàbá yẹn wá bọ́ lọ́wọ́ wọn sìn apá àwọn wa jábọ́ wọn wá way out bọ̀ bọ́n ṣe máa ṣe bí jọ́sà pé tá a bá ṣọ́ra pẹ̀lú wọn tó bá ti ń mú gbogbo distraction wá títí kéèsì yìí tó bá ti fàágùn tó bá yá sú everybody but èmi gbàdúrà pé Mohbad ò ní sùn kò dẹ̀ ní jẹ́ kó sú everybody until we get justice ẹ jẹ́ ká wá planning me you understand underground tí ó ṣe pé bí a pé we be saying on social media tá a máa fi get justice because àwọn tó wà ní ìdí kéèsì yìí wọ́n ti ra gbogbo àwọn tó lè fún wa ní justice wọ́n ti ra wọn pa mi mọ̀ bí tí DNA ti máa di problem tó yẹ pé a máa fa DNA for almost 2 or 3 months now tí a ní lè ṣe DNA jáde tí a ní lè ṣe autopsy jáde ẹ wo gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn is that one a country tàbí sọ pé a ní olórí so Westo ẹ̀yin tẹ́ wá Nàìjíríà because advice mi fún Westo ni pé ẹ̀yin tẹ́ wá Nàìjíríà ẹ ní láti wà very very careful because èmi ò believe pé Nigeria is a country tó yẹ pé èèyàn lè máa bá fa anything evil ó pọ̀ jù ní àwọn tó ń gbé ní that country lọ ẹ wà careful because ẹni tó máa fi ṣe sacrifice mi náà wá báyìí so ẹ wà very very careful in anything tẹ́ bá ń ṣe ẹ jọ nítorí tọlọ́run so Ọlọ́run wá dẹ̀ fún wa justice lórí Mohbad lágbọ́rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé gan thank you. mo kí gbogbo ilé o mọ mi tẹ́lẹ̀ ta ló sọ̀rọ̀ yẹn eléwúrẹ́. ẹ má bínú ọlọ́tẹ̀ mi ò pọ̀ mọ́. kí ló kọ yín ẹ má fẹ́ sọ ni pé. kí ló kọ yín eléwúrẹ́ ló sọ̀rọ̀. ẹni bẹ́ẹ̀gì lójú igi arúwé. arúwé eléwúrẹ́ ìkànnù kan gbogbo ọkọ yẹ ìbílẹ̀ tó bá kọ. ẹ ṣe eléwúrẹ́ o ṣé ọmọ ọkọ tẹ́mi tẹ̀ fẹ́ sọ ṣe rí tọ́ṣí ń fa ọ̀rọ̀ yìí lọ bí mi ṣe ń wọ ẹ̀mí mi wò bẹ́ẹ̀ o ẹ má yàn pa fún yín ọ máa padà pa àdúrà náà. ẹ má sọ bẹ́ẹ̀ yẹn lórí ètò mi ọlọ́mọdé arógun apààyàn. ẹ máa gbẹ́jà sọ ẹ́ tí mo sọ bẹ́ẹ̀ àdúrà máa ṣeré wọn gbogbo bó ṣe lọ bó ṣe pé ìṣẹ̀lẹ̀ àdúrà wà ń bẹ gbogbo tó promise àdúrà kò fẹ́ ṣe fún tí wọn bá padà meet up kìíní ẹ̀ àṣìṣe nípa táwọn akẹ́kọ̀ọ́ tún yìí máa padà tú bí tí kú sí wá ṣùgbọ́n ọ̀njẹ́ kọ́ mọ̀ ẹ́ last ní tó wà ń bẹ́ẹ̀ ni kọ́ mọ̀ ẹ́ padà sọ́dọ̀ bà bẹ́ẹ̀ kí wọ́n sọ gbogbo àṣírí ń gbà bẹ́ẹ̀ kí wọ́n lè protest ọmọ láìsí ẹ̀ ẹgbà mi ọlọ́jọ́kẹ́ ní ọmọ yẹn gùn ẹnẹ gbogbo à ń pariwo kí ní kàn gómìnà tí kò tún wọ́ wá kò sẹ́ni tó mọ̀ àwọn pẹ́gbẹ́ ni kí ni wọ́n fà kúrò jù kí ni wọ́n fà délé kí ló wá ṣẹlẹ̀ nílé gbàtọ̀ délé kí ló fi ṣọ́kọ ẹ̀ kí ni ariwo tí wọ́n pa àwọn dàrúṣà pa ilẹ̀ wo ni díje ń nù kí ló fi ọ̀bẹ ṣe kí lẹ́jẹ̀ bá dénú lé bí kò lè pa ni torí olè pa ni nàṣàlàtà ló wà pa ni gbogbo ìtàn sọ fún wa yìí lọ́rọ̀ pa gbogbo tí kò sí wọ́n wá ìrọ̀ ti calculate àti mọ̀ àtàwọn pẹ̀gbẹ̀ táwọn pẹ̀gbẹ̀ ìgbà táwọn àti kan ti mọ irúkú tó pa ọmọ wọn sá sẹ́yìn wọn fi taratara wọnú kéèsì yẹn mọ́ wọn bẹ kọ́ fẹ́yàn kan kò ṣeé ṣe ok wọn láwọn gbé lọ sí hospital ní Lẹ́kì ẹjọ́ Lẹ́kì tó ń sọ yìí ọ̀kadà òṣìṣẹ́ Lẹ́kì mọ́ o wọ́n lè dọ̀ fún àwọn ọ̀kadà gbé ẹ̀ ti ibi tí wọ́n ti wà ń bẹ̀ nìyẹn o ọ̀kadà ọdún ilé ọ̀kadà ti ṣẹlẹ̀ Lẹ́kì last ìkọ́ṣẹ́lẹ̀ ní September ọ̀kadà òṣìṣẹ́ mọ́ Lẹ́kì láti gbà wò ẹni tó yẹ kó kí tó kí lọ́sítútù ní tó ní òun rí Mohbad kí ni kò rí ọlọ́pàá prime boy Darusha ni Darusha voice ni gbogbo ìtàn sọ fún àìrọ ni ọkọ̀ ẹ̀ máa lọ́ngọ̀ ọ̀rọ̀ ni ká má wulẹ̀ dára wa láàmú
ikú tó pa bọ̀bọ̀ àti mọ̀ but ọbẹ̀ máa lọ́ wá ń fún ni gbogbo àṣírí yẹn náà àdúrà lọ padà tó àṣírí yẹn àmọ́ àwọn ọmọ kan padà pàdúrà ó ṣùọ́ 100% ṣùọ́ ni àwọn ọ̀rọ̀ padà pàdúrà because òun nìkan ló mọ àṣírí tó jẹ́ fámìlì ẹ̀ bọ̀ ìyá ọ ti ń fi oògùn báyà Mohbad operate àwọn ò lè sọ kọ́kọ́ mọ́ nǹkan tó bá bẹ̀rẹ̀ fún sọ síta sọ̀làkàyè tí wọn ó ti yòrò sọ àwọn onílàkàyè wọn sọ àwọn tó lẹ́yìn sọ̀rọ̀ àwọn olórí burúkú versus olóṣì làwọn ìtẹ́yìn tó ń sọ́pọ̀tì Wùmí yẹn àwọn olórí burúkú Wùmí olóṣì so ọjọ́ wà pọ̀ ní òun ló máa support kò lè dà bẹ́ẹ̀ yẹn olóríire bẹ́ẹ̀ táwọn olóríire sábà sọ́dọ̀ yín so gbogbo ọ̀rọ̀ tí wọ́n yẹn kò jẹ́ kó jẹ́ tuntun séyàn mọ́ ọ̀fẹ́ jẹ́ kó rẹ̀ èèyàn ní lọ́lẹ̀ lọ pa níwọ̀n bàtí gbowó dátà lọ́wọ́ anybody kò lè rẹ̀ èmi àwa ni ká má jẹ́ kó sú wa àmọ́ ayédájú òdodo fọmọdé ọ̀rọ̀ mi ò jù yẹn lọ. adúpẹ́ yúsà tó dirun orúkíní yín ò lórúkọ ṣẹ́ sọ̀rọ̀ jíire bí. ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ o àwọn òṣèlú. ẹ káàárọ̀ ma. mo lo 9 hours more than 9 mo ti ń lo bí ábí. orúkọ mi ni. kí lorúkọ yín. àti tẹ́nikẹ́ tó drop mi mo ní nǹkan tí mo fẹ́ sọ kẹ́ tó drop mi. ẹ jẹ́ kẹ́nìyẹn sọ̀rọ̀ tán ó yá gbọ́n sọ̀rọ̀ bèbí á tó dirun sórí. adẹ̀kú súnmọ́ ọdún èmi mo ń dá ayé ló mọ̀ ẹ káàárọ̀ mọ́ èmi ọmọ yín náà ni Mojísọ́lá ẹ kú ètò mọ́ ọ̀rọ̀ mi ò pọ̀ ṣé ẹ rí ọ̀rọ̀ Mohbad yìí mọ̀ àti rí àrídájú wípé kọ́ńtírì wa yẹn kọ́ńtírì tọ́lọ̀ mú bless yẹn but àwọn náà adarí wa àti àwọn politicians wọ́n ti da gbogbo ẹ̀rú so lẹ́nìkan tá a lè fẹ̀yìntì kò sí lọ́pàá kò sí anybody but èmi á kàn sọ̀rọ̀ kan ní mọ̀ mo mọ̀ wípé Ọlọ́run máa dìde torí bọ̀bọ̀ ẹ̀ á dìde á jà fún ẹ rí kéèsì Mohbad ó kọ́ gbogbo alọ́gbọ́n especially èmi bí mo ṣe wà yìí orí ọgbọ́n kọ́ gan ó kọ́ wa lọ́gbọ́n ó tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan kan ó tàn mọ́lẹ̀ sí lóòótọ́ mi ò sí Nàìjíríà o but ọ̀rọ̀ Mohbad kò sọ́jọ́ kan tí kí má jókòó kí má tún rò wípé àṣẹ bí ayé ṣe rí lélẹ̀ nǹkan tó bá ti mú ìyá ọmọ tó bí fóṣù mẹ́sàn-án tó gbé sórí inú iṣẹ́ fóṣù mẹ́sàn-án tó rẹ̀ kẹ̀yìn sí bẹ́ẹ̀ yẹn torí owó torí àtẹnujẹ ló pa ìyá Mohbad ta ni wọ́n ṣoògùn tí ó bá jẹ́ pé àtẹnujẹ ló dé pé ló fà á débẹ̀ oògùn yẹn ò lè ràn torí òun ló yẹ kókó dìde lórí ọ̀rọ̀ yìí káwọn abiyamọ ayé kan gbárùkù tì í but ó yà mí lẹ́nu gan pé ìyá Mohbad yẹn gangan òun ló wá gbàbọdè